àwọn afurasí darandaran wọ́n ṣàgbẹ̀ sínú oko rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn tó ní wọn kò gbọ́dọ̀ da ẹran níbẹ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti tẹ àwọn afurasí Fúlàní darandaran mẹ́ta tó mà ṣekú pa àgbẹ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Kẹ́hìndé Òjó ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn afurasí darandaran náà ó ní wọ́n fẹ́ fi àwọn màálùú wọ́n fẹ́ fi jẹ oko olóògbé Kẹ́hìndé ní ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2026 yìí, àmọ́ ó má kọ̀ jálẹ̀. àgbẹ̀ náà mà ló ṣeré lọ sí oko rẹ̀ láti lọ wo àwọn ẹ̀gẹ́ tó má gbìn síbẹ̀ ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi tó sì bá àwọn Fúlàní darandaran ó bá wọn nínú oko rẹ̀ kí àwọn afurasí darandaran náà kí wọ́n tó sá ní àdá. iléeṣẹ́ BBC News Yorùbá ó mà rí gbọ́ wípé wọ́n gbìyànjú láti gbé àgbẹ̀ náà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí àwọn afurasí darandaran náà tí wọ́n sá ní àdá tán, ṣùgbọ́n ó pàdánù ẹ̀mí rẹ̀ níbi aago 2 àárọ̀ ọjọ́ Ajé Monday. àwọn afurasí darandaran mẹ́ta wọ́n ti wà ní àtìmọ́lé báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyínká Aláyàndé nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn, Aláyàndé ṣàlàyé síwájú sí wípé kété tí ìṣẹ̀lẹ̀ náà tó mà wáyé ó ní wọ́n ti fi tó àwọn agbófinró tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire létí. Aláyàndé tẹ̀síwájú pé ọgbẹ́ má pọ̀ lára olóògbé náà eléyìí tó fà á tó fi pàdánù ẹ̀mí rẹ̀. ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ń tẹ̀síwájú nínú ìwádìí rẹ̀ tí yóò sì fi imú àwọn afurasí náà dánrin. tá ò bá gbàgbé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí yóò ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. lọ́dún 2024 ń làwọn afurasí Fúlàní darandaran kan ó ní wọ́n mà ṣekú pa pásítọ̀ Ṣẹ́gun Adégbóyèga nínú oko rẹ̀ tó wà ní agbègbè Gégè tó wà ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn lásìkò tó ń kìlọ̀ fún àwọn darandaran tó mà da ẹran jẹ oko rẹ̀ kí wọ́n tó gún lọ́bẹ pa. iléeṣẹ́ ọlọ́pàá ti fi dára rí lójú pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí, àwọn ó sì fi mú àwọn ọ̀daràn náà, àwọn ó fi dánrin o kí Ọlọ́run Ọba Elédùmarè kó máa ṣọ́ wa. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run Ọba rèé yóò fọ̀ nínú ayé mi àti yín o, àmín.